borí ẹni bá kádùn ó yẹ káyọ̀ fórì. Every 20th June is a special day to celebrate with our daddy. Bàbá olóríire òní Alhaji Lateef Akande Bakare aṣíwájú tòótọ́ tá a bá ń bá yín yọ̀ nígbà ìgbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ ò nífẹ̀ẹ́ ní pìtàn aburú láṣẹ Ìdùmarè. Adé orí màmá wa Mrs Bukola Bakare Alhaji Lateef olóríire ni afúnitàfúnijẹ ìta gbangba làbẹ́wé ajílẹ̀ kege ẹ ò ní fìnira lògbà ẹ ò ní rí kú aya ẹ ò ní rí kú ọmọ gbogbo bí ẹ bá ń dé Ọlọ́run ọba ò ní jẹ́ kẹ́ rí nira. Ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ ó ṣe púpọ̀ ọdún láyé láṣẹ Ìdùmarè. Honorable Tèmítáyọ̀ Adégòkè Táyọ̀ Ìjàbẹ́ ní ní máa kíyín kí n máa kíyín mẹ́sàn-án mẹ́wàá wọn ní báyín délé bàbá tó bí yín lọ́mọ. Alhaji Lateef Akande Ìjẹ̀ṣà Òṣòrè níyìn ọmọ onílẹ̀ òbí wọn ò ní kàgbà Ìjẹ̀ṣà kí má jòbí tó gbó kákáká ajírọ̀bà ọwọ́ òbòkú tilẹ̀ Ìjẹ̀ṣà ẹ̀yin lọ́mọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà mọ́dùwà pànàdà Ìjẹ̀ṣà àrídì ìsàná ilé lẹ́rú ọwá ti múná roko ẹ̀yin lọ́mọ olóbì ìṣèje ọmọ olóbì ìṣẹ̀fà ọmọ olóbì kan àjẹfọ́ ra àwọn díà lọ́mú obì tó fẹ́ tẹ ni àwọ̀ sápò ẹni obì tí ò fẹ́ tẹ ni àwọ̀ sínú gbó. Alhaji Lateef ihò kékèké laṣọ wọn lóde ìgbàjọ ẹlẹ́gọ̀dọ̀ kan ti ẹ̀mí láṣọ òde Ìjẹ̀ṣà èyí tó bá dá lọ́jà ní ẹ̀rà fún mi wálé kí ronjó ṣẹ̀ṣẹ̀ kúrújì olóye àìjólóye dùnrán Ìjẹ̀ṣà tó gúnràlú agbótíkalẹ̀ má bèrè ọ̀wẹ̀ ọkọ ìyá wa Bukola Bakare ọmọ wọn níjẹ̀bú ọmọ èrè ni wà adúmáde ni wọn ọmọ adúmọ̀sùpẹ̀dìyẹ jẹ ọdọọdún ni là ń so lógúnlógún ọdọọdún ni kàn ń so lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdún òní dé ká má rọmọ bì lórí àtẹ ọdọọdún lẹ́ ò máa bẹ ọbẹ̀ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ abẹ̀nà níwòye àmọ́dún igba lẹ́yìn alékún awolẹ́yìn òní fàyà. Táyọ̀ Ìjàbẹ́ ló ní máa kì í pé happy birthday to you sir you are celebrated for the wonderful man that you are. Alhaji Lateef Akande Bakare long life and prosperity congratulations sir.